ìgbàgbọ́ pàwọn èèyàn máa ń parọ́. Wọ́n ń pa, wọ́n máa ń pa. Ẹ dákun, kí ni ìdí tí àwọn èèyàn fi máa ń parọ́? mi ò mọ rísì tán rí mbẹ irọ́ ò dáa. Ǹjẹ́ èèyàn ti parọ́ fún yín rí mà? àìmọye Tó pọ̀ gan-an. àìmọye irọ́. Ìwo nínú irọ́ tí wọ́n pa fún rajà yín rí? 5 naira ẹ bá ní wọ́n tà fún yín wọ́n pè é 10 naira làwọn rà tí ó sì rí jẹ 5 naira wọ́n rà. Irọ́ pọ̀. Ǹjẹ́ ẹ ti wá rí irọ́ tó jẹ́ wípé bóyá ẹni tó súnmọ́ yín tàbí tẹ́ ẹ mọ̀ wípé irọ́ gangan lèyí, ǹjẹ́ ẹ ti parọ́ fún yín? àìmọye irọ́. Ẹ fún wa nìkan mà. bí kéèyàn pé nǹkan jẹ́ dúdú kan sì sọ fún yẹn kéèyàn rí pé dúdú ni báyìí wọ́n sì pè ń funfun tá a sì jọ rí pé dúdú ni kinní yìí o. Àìmọye irọ́. Ẹ sọ pé funfun ni. wọ́n sì ní funfun ni. Kí wá ní ìmọ̀ràn yín fáwọn tó ń parọ́? ìmọ̀ràn mi ní kọ́nà wọnú ayé wọn o wọ́n yé parọ́ o gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni o. Ọlọ́run ò fẹ́ irọ́. Ọlọ́run ò fẹ́ irọ́. Ọlọ́run gan ò fẹ́ irọ́. Wọ́n fi ń pa irọ́. Yes sir. Ẹ dákun, kí ni ìdí táwọn èèyàn fi ń parọ́? Àárín yóò yé mi sà. Ṣé wọn parọ́ fún yín rí? Àmọ́ dúpẹ́ fọ́lọ́run sà. Èmi náà pa fún èèyàn wọn ìdẹ́ ìparọ́ fún mi. Ṣé ẹ tí ì gbọ́ irọ́ rí? Bẹ́ẹ̀ ni mi ì tí ì gbọ́. Ṣé kìí ṣe pé ìtẹ́yìn gan sọ pé rọ́lẹ̀ tún pa yẹn sà? Ẹ̀rí ìbọn lọ́wọ́ mi àbí? mi ò gbé ìbọn dání ẹni mọ̀ ń pa irọ́. A ṣàkíyèsí pé ọ̀pọ̀ àwọn èèyàn máa ń parọ́. Àbúrò ní ká béèrè bóyá ẹ̀yin náà ti gbọ́ ọ̀rọ̀ irọ́ rí, bóyá ó kéré tàbí tí ó tóbi. Ẹnu bàbá yẹn ni mo ti gbọ́ rí. Kí ni irọ́ tí wọ́n pa fún yín sà? Sá? Ẹlẹ́nu wọn lẹ ti gbọ́ rí. Wọ́n kàn sọ pé bóyá àwọn èèyàn máa ń pa irọ́ náà ní sọ̀nà bóyá tí ẹ bá débi ọ̀dọ̀ wọn sọ̀nà ẹ lè gbọ́. Ẹ dákun sà, kí ni ìdí táwọn èèyàn fi máa ń parọ́? Àìlẹ́mìí Ọlọ́run ni. Àìlẹ́mìí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ wọ́n ti parọ́ fún yín rí? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè rántí irọ́ kan tí wọ́n pa fún yín tó jẹ́ èyí tó sanra gan tẹ́lẹ̀ ẹ fẹ́ má lè gbàgbé? Bẹ́ẹ̀ni, mo ti rí ẹnìkan tí ó sọ pé ó máa gbé iṣẹ́ kan fún mi tí mo sì torí ẹ̀ wá láti Òṣogbo wá sí ìlú yìí. Láti Òṣogbo wá sí Gbọ̀ngán. At the end of the day náà kò padà gbèsè yẹn fún mi mọ́. Mi ò tiẹ̀ rí mọ́. December mi ò rí. Ṣé kìí ṣe pé bóyá pé ẹbí ilẹ̀ ó pọ̀? Rárá, àjọ ríra gan. Àjọ ríra ọkàn gbé waste time wá síbí. Ọ̀dà ẹ ṣé àdúpẹ́. Ìmọ̀ kí wáyé mọ̀nà yín fáwọn tó ń parọ́? Ọlọ́run wọnú wọn ni o. Ọlọ́run kò wọnú wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Ẹ dákun, ṣé ẹ gbàgbọ́ pàwọn èèyàn máa ń parọ́? Wọ́n ń pa, wọ́n máa ń pa. Ǹjẹ́ irọ́ wo ni ẹ ti gbọ́ tí èèyàn pa fún yín rí mà? Wọ́n pa mọ́ mi ni wọ́n pa fún mi. Kí ni orú irọ́ yẹn? Wọ́n pa mọ́ mi, ọ̀gá mi ló parọ́ mọ́ mi. Mi ì sì lè dààmú àmọ́ mo ti fà á lọ́lọ́run lọ́wọ́. Ẹ ṣé àdúpẹ́. Kí ni ìdí tí àwọn èèyàn fi ń parọ́? Wọ́n fi ń parọ́. Bẹ́ẹ̀ ni mà. Nítorí lè jẹ́ kí rápípọ̀ ò lè mọ̀ wáyé. Èèyàn rajà ní ìsìn, wọ́n rà ní tọ́rọ́. Tó bá débi sí òtítà, ó lè pè sílè 5 ni mo rà. Ó ti parọ́ nù. Kí wá ló fà á tó fi parọ́ bẹ́ẹ̀ màmá? Ó lè bá rí tí ó jẹ ni. Ó lè bá rí tí ó jẹ. Ǹjẹ́ èèyàn ti parọ́ fún yín rí mà? Kò sígbà téèyàn ò lè parọ́ fún èèyàn. Tí wọ́n ti parọ́ fẹ́yìn rí mà? Ẹni tí mo nájà lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Tí pé iye báyìí lọ́jà yóò tó pé àwa láìsàlàyé. Iye mọ́rajà èrè tí mo pé àgbá iye báyìí lọ́wọ́ mi tó pò ń lè gba iye báyìí lọ́wọ́ mi bí ẹnìkan. Òun láti jẹ́ wípé ó ti parọ́ fún mi ni. Ó ti parọ́ náà nù. Wọ́n ní mọ̀ràn yín fáwọn tó ń parọ́. Ìmọ̀ràn wa ni wípé kọ́lọ̀ ọba ni wọnú ọkàn wọn. Kí ni ìdí tí ẹlòmí àwọn yẹn fi máa ń parọ́? Àìní ẹ̀mí mímọ́. Àìní ẹ̀mí mímọ́. Ǹjẹ́ wọ́n ti parọ́ fún yín rí? Ó ti lè pa ńgbà tá a bá ti ń rajà. Tá ń rajà bá àbádébẹ̀. Àmọye tó rà ó lè parọ́ fún wa ṣùgbọ́n àwọn tá a jẹ́ ọmọ Kristi àwa la gbọ́dọ̀ parọ́. Agbọ́dọ̀ jẹ́ kẹ́mi mọ́ tọ́ wa sọ́nà. Ṣé nítorí ọjà níbi ọjà nìkan ni a ti máa ń parọ́ ni màmá? Ibi ọjà ọmọ Kristi ibi ọjà nìkan ló ti lè parọ́. Ọmọ Kristi bá sì tẹ́lẹ̀ mi máa ń gbé ní ẹ̀kọ́ gbọ́dọ̀ parọ́. Sí ẹ̀mí máa sọ pé ó gbá fàyè gbá kí ẹ̀ máa parọ́ níbi ọjà. Kò fàyè gbá o. Kí ni ohun tó lè jẹ́ àtúbọ̀tán irọ́ pípa?
ó ti ṣe nǹkan tọ́lọ́run ọ̀fẹ́. ó ti ṣe lòdì sí Ọlọ́run. Ó ti ṣe lòdì sí Ọlọ́run tọ́lọ́ Ọlọ́run ò fi fún wa wípé ká parọ́. Ẹni tó bá ti ń parọ́ ó ti ń kúrò ní ọmọ Ọlọ́run. kí wàá ní ìmọ̀ràn yín fáwọn tó ń parọ́. Ìmọ̀ràn ni wípé kí àmì mọ́ wọnú ayé wọn kó mọ̀ tọ́ wọn sọ́nà. ẹ ṣe àdúgbò máa ṣe tí ẹ fi àwọn èèyàn ń parọ́. àìlọ́lọ́run náà ni. àìlẹ́mìí Ọlọ́run náà ni. ẹ wọ́n ti parọ́ fún yín rí màmá. àìmọye wọ́n lè pa báwa kò sọ́kàn. ìyẹn ìrántí ìjẹ́ ìrántí bóyá irọ́ kẹ̀dẹ́ nìkan pa fún yín tẹ́ ẹ mà gbé rọ́. ó lè pa káwo ti gbàgbé ṣùgbọ́n àwa ti fojú fòdá ẹ̀ ń bá ti nílé Ọlọ́run ó ti fojú fòdá ni. kí wàá ní ìmọ̀ràn yín fáwọn tó ń parọ́. Ọlọ́run ó yan padà sí dáadáa ni. Ọlọ́run ó padà sí dáadáa. wọ́n gbọ́ Ọlọ́run gbọ́. ẹ ṣe àdúgbò mà. ẹ dákun mà kí nìdí tí àwọn èèyàn fi máa ń parọ́. Àìlẹ́mìí Ọlọ́run náà ló jẹ́ ká máa parọ́. àìlẹ́mìí Ọlọ́run ǹjẹ́ wọ́n ti parọ́ fún yín rí. Àìmọye irọ́. kí ni irọ́ tí wọ́n pa fún yín rí mà tí ó jẹ́ wípé ó ṣe yín ní hà. Bó ṣe ń hà. bẹ́ẹ̀ ni sọ. Mo rẹwà lọ́wọ́ Haúsá lọ́jà fúnra mi báyìí mo fojú mi rà nígbà mo délé mo bá pò pé ó sì wọ̀n lójú mi tó pé. ẹ ra ẹ̀wà lọ́wọ́ Haúsá. Ó sì wọ̀n fún mi tó pé lójú mi náà mo kà báwo délé kò pé abọ́ kan lọ sọ́ọ̀tì rẹ̀. ṣé kìí ṣe kó dànù lọ́nà. Kó dání. Mo gbé mẹ́mọ́ kọ nǹkan kan ò jẹ́ o. kankan ò jẹ́ ṣùgbọ́n gbà tẹ́ délé. Kò pé. iye tó lóun wọ̀n síbẹ̀. Kò pé. kò pé bẹ́ẹ̀ mọ́. Báyọ̀ dáhùn yìí pé mi ń bọ̀ ni wọ́n máa ń bọ̀ bẹ́ẹ̀ ní ìsinmi ní orí wọn máa ń rọ́nà ń pa fún yín. kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n ń parọ́. Ọlọ́run ó kó sẹ́yìn ní ìsọ̀fẹ́lẹ́ àwọn ọlọ́pẹ wọ́n ti lè parọ́ jù wọ́n gbowó ẹwé yẹn mẹ́jọ òní ilé ọ̀pẹ kan nínú mẹ́jọ. àwọn tó ń ta ọ̀pẹ àbí tó ń gbin ọ̀pẹ. àwọn tó ń gun ọ̀pẹ. àwọn ẹlẹ́gùn. wọ́n gbowó lọ́wọ́ ẹwé yẹn mẹ́jọ wọn ò ní ilé ọ̀pẹ kan bẹ̀rẹ̀ tọ́wọ́ sì bá lọ kò ní mẹ́kọ̀ọ́ gan-an ń bá lọ. so ìmọ̀ràn fún wọn ni wípé ọ̀nà ọdún ìpín tó kọ̀kọ̀ dín yẹn parí wọn ó yí padà kan yé parọ́ kan bá wọ̀run àpáàdì kan yé dáhùn èèyàn lórí. kódà ẹ ṣe àdúpẹ́ mà. Please subscribe.